èmi kò lè jà ìjọpẹ́. Èmi kò lè jà ìjọpẹ́. Olùtọ́kẹ́. Ọ̀rẹ́ tí bàbá ṣe fún mi. Èmi kò lè jà ìjọpẹ́. Ẹni tó lọ́rùn ṣe tiẹ̀. Ta ló lè kọjú ìjà sí? Racheal Olùtọ́kẹ́ mi. Odumosu. Mama Dayo, Mama Busola, Mama Bose, Mama Oluwatosi. Ayagbẹ́bíàká. Mama Bose, Fúnmiláyọ̀. Mama Busola Ọládélé. Odumosu. Mama Dayo mi Olúṣeun. Congratulations, kò máa dúpẹ́. Ẹni tó lọ́rùn ṣe tiẹ̀. Ta ló lè kọjú ìjà sí? Ẹ ó báyọ̀, ẹ bú báyọ̀, ẹ ké hallelujah. Ẹni tán lọ́rùn ṣe tirẹ̀. Ta ló lè kọjú ìjà sí? Ayé sì rẹ̀. Ẹwà òwúrẹ́ mi ọ̀gbẹ́. Wọlé bí sísí. Ẹwà òwúrẹ́ mi ọ̀gbẹ́ máa ń bọ̀. Ebi o, Èmi kò lè jà ìjọpẹ́. Èmi kò lè jà ìjọpẹ́. Miss Racheal Olùtọ́kẹ́, aya Odumosu, ó ṣe 80 years láyé ń bí. Congratulations mama tiwa. Mrs. Racheal Olùtọ́kẹ́, aya Odumosu mi. Mami congratulations, ó ti ṣe ọdún yìí, pàṣẹ mí tọmọtọmọ. Lọ́lá ọlọ́run ọba, ọmọ òní kó mọ́ ẹ lójú. Lọ́lọ́run ọba, wàá jẹ́ wọn mọ́ láyé. Wàá ṣe 90, wàá ṣe 100 o, wàá ṣe 120 lọ́lá ọlọ́run ọba. Mọ́mí mi, ó ní hallelujah, ìwọ ti rí iye gbà. Oníyè gbà lọ́wọ́ ọlọ́run ọba. Torí ọ̀pọ̀lọpọ̀ lájọ bí sáyé tó ti dòkú. Ọ̀pọ̀ ń bọ̀ lẹ́sùn bí tù lọ́jọ́ òní. Ọ̀pọ̀ ti kú, ọ̀pọ̀ ti nù. Ṣùgbọ́n ó fún ẹ lórí ọ̀fẹ́. Ó tún ṣì bẹ́. Wàá máa bẹ́ẹ̀ wàá rọ́ mọ́ láyé mi. Hallelujah, ẹ̀yin ti rí iye gbà. Racheal Olùtọ́kẹ́ aya Odumosu lẹ́ṣẹ̀ ń júbà lọ́wọ́ ọlọ́run ọba. Lẹ́ṣẹ̀ bí ìfọ́ ọlọ́run ọba pẹ̀lú ọmọ àti ẹbí àti ọ̀rẹ́. Ẹ̀ka hallelujah o, sọlọ́run bàbá. Ẹ̀ka hallelujah o, sọlọ́run ọmọ. Ẹ̀tíká hallelujah sọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ wá ká hallelujah sí bàbí òkè onílé káyà káyò. Mo hallelujah sọlọ́run bàbá o. Mo hallelujah
ló lè kọjú ìjà sí? Racheal Odumosu, Odumosu, Mama Dayo, Mama Busola, Mama Bose, Mama Oluwatosi, Ayagbemiaka, Mama Bose, Fumilayo, Mama Busola Oladele, Odumosu, Mama Dayo, mi Oluseun, congratulations, kò máa dúpẹ́. Ẹni tó lọ́rùn ṣe tiẹ̀, Ta ló lè kọjú ìjà sí? Ẹ ó báyọ̀, ẹ bú báyọ̀, ẹ ké hallelujah. Ẹni tán lọ́rùn ṣe tirẹ̀. Ta ló lè kọjú ìjà sí? ayé sì rẹ̀. Ẹwà òwúrẹ́ mi ọ̀gbẹ́ wọ́n lé ní sísè. Ẹwà òwúrẹ́ mi ọ̀gbẹ́ máa ń bọ̀. Èmi ò Èmi kò lè jà ìjọba. Èmi kò lè jà ìjọba. Ọ̀rẹ́ tí bàbá ṣe fún mi. Èmi kò lè jà ìjọba. ẹni Olúwa ṣe lóore kó nawọ́ sókè. Ó jẹ mí o, ó jẹ mí o. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olùgbàlà. Hallelujah, mo wá dúpẹ́. Ènìyàn ló kọ́lé alájà mẹ́fà tó jáde láyé. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olùgbàlà. Mama Busola, Mama Bose, Mama Tosi, lórí pé Olúwa máa ṣe òun, Olúwa máa ṣe òun. Àwòye o, Olúwa máa ṣeun o. Racheal Olùtókẹ́, Ayọ̀ Odumosu, ọ̀rọ̀ mi máa dayọ̀ o, ọ̀rọ̀ mi máa dayọ̀ o, àtẹ̀tì. Àwòye o, ọ̀rọ̀ mi máa dayọ̀. Kí ló ń ṣẹlẹ̀ lókè ọ̀run o? Ara ń sọ Olúwa mi dé. Kí ló ń ṣẹlẹ̀ lókè ọ̀run o? Olùṣeun. Ara ń sọ Olúwa mi dé. Ọjọ́ ṣẹlẹ̀ tàbí mọ́. Látọ̀nù mímọ́ wá rí. Ọjọ́ ṣẹlẹ̀ tàbí mọ́. Látọ̀nù mímọ́ wá rí. Ẹ ó báyọ̀, ẹ bú báyọ̀, ẹ ké hallelujah. Ẹni tán lọ́dún ṣe tirẹ̀. Ta ló lè kọjú ìjà sí? Ó sì ohun ẹ̀rù mọ́. Iná tí jó kò lè sùn mọ́. Ogun èṣù ti di wíwó mọ́lẹ̀. Ó rọ́bọ̀ àgbélébù rẹ̀. Ó ka ohun gbogbo sásán. Abẹ́rù ìrẹ̀ ọ̀pọ̀ mi. Ayọ̀mẹ́ nínú ẹ̀jẹ̀ Jésù. Èmi kò ní ju ọ sílẹ̀. Jésù Olùgbàlà mi. Inú rẹ̀ ní iye mi wà. Ìrẹ̀ ní Olùgbàlà mi. Ìjọ mímọ́ bú sí ayọ̀. Ọkọ ìyàwó wà pẹ̀lú rẹ̀. Ayọ̀ ní tirẹ̀ sí ayọ̀. Adé iye náà yóò jẹ́ tirẹ̀. Ẹ̀kẹ́ mímọ́ sọ́ba, ìmọ̀lẹ̀ olè.
Baba Gali wo, Baba Gali wo, ọjọ́ ìyèmí. Thank you so much. Awesome performance, boy best. I know we're going to get a lot from you. Thank you so much. Awesome. Mommy Jenjo, she makes being an octogenarian look so sexy. Yeah. It was just digging it up on Komoleni. In fact, that about Fogbon, Shenkbe, Coffee Style, stop here. Mommy Fema Joloni. We'll just take over the party. Spring one. But we have to just put in some spice, which is the reason I had to tell the wonderful band to just pause for a bit. Paparazzi here, you're under down. This picture is going to go international. Boba America, Lomari picture, even in Australia, all over the world. So please ensure that mommy looks as beautiful as she is. Thank you so much. I want to again thank everyone for making our time to be here. This is an Owambe Saturday. I know you have a lot of Owambes that you want to go to. Birthday party, mommy. Thank you so much. I know the joy in mommy's heart today. You guys don't even know half of it. She's so happy. Hallelujah. 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 What I do, by the grace of God. Oyè wa ká fọ́pẹ́ fún ọba Olúwa. Ẹ jẹ́ ká wá fọ́pẹ́ fún Olúwa. Èèrà ilẹ̀ wọ́n dúpẹ́ yan ọrin òkun wọ́n dúpẹ́ ẹ jẹ́ ká wá náà. Hallelujah, hallelujah, ẹ jẹ́ ká yìn Olúwa. Hallelujah. You've not gotten the message. We are here to praise the Almighty God. This is the day the Lord has made. We'll do what? We'll rejoice, Abi, and be glad in it, Abi, because He's been very kind to save our life. We are all still living by His grace. Hallelujah. Therefore, Oyewa Abikuye Kadupalowe. Oyewa, we must do it. It's a must, and He's waiting for it. Ọlọ́run dóde wá ká ṣe ọpẹ́ nínú ẹni tó bá máa kọ ṣe ọpẹ́ sórí wa kò gbọdọ̀ dúró bí ayé tí ò fara kan jẹ́. Hallelujah, hallelujah, hallelujah. Ó yẹ wa ká fọ́pẹ́ fún ọba Olúwa wa ẹ jẹ́ ká wá fọ́pẹ́ fún Olúwa. Wa èèrà ilẹ̀ wọ́n dúpẹ́ yan ọrin òkun wọ́n dúpẹ́ ẹ jẹ́ ká wá náà. Hallelujah, hallelujah, sọ̀rọ̀ wá ẹ jẹ́ ká yìn Olúwa. Jehovah, Jésù Kristi, Michael, ẹ̀yin Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti gbogbo tó tẹ̀dó sínú rẹ̀. Ògán yìí ti yín ní Olúwa. Ajúbà yín ti jẹ́ kó ṣeéṣe fún wa láti dé yín láyọ̀ àti àlàáfíà. Bàbá ìgbọ̀pẹ̀ wa. Ọmọ yín táwa bá ya ayọ̀ lónìí, adúpẹ́pọ̀ wà láyé ó sì wà láàyè. Ohun tó máa bọjú ọjọ́ jẹ́ ẹ jẹ́ kó ṣẹlẹ̀ sí. Ẹ jẹ́ kó ṣẹlẹ̀ sí àwa náà bákan náà. Ayọ̀ wa kún fáwọn ipa ní Ọlọ́run. Bàbá ìgbọ̀pẹ̀ wa. Ọmọ ìgbọ̀pẹ̀ wa. Ẹ̀mọ́ ìgbọ̀pẹ̀ wa. Ohun tẹ́ ní ká ṣe làwa ń ṣe.
ẹni ká máa rántí láti máa rántí ọjọ́ òbí wa ká bá lè kà yín kún ká bá lè mọ títóbi yín ká bá lè máa dúpẹ́ nígbà gbogbo lọ́wọ́ yín fún oore ńláńlá tí ẹ ṣe fún wa. ọ̀pọ̀ kan náà àwọn tá ìjọ ń rìnrìn àjò bọ̀ ni wọ́n sí mọ́. èmi ti kú nígbà tó bí, èmi ìgbà tó ṣe wọ secondary school ló kú, èmi ìgbà tó lé lọ́kọ ló kú, èmi ìgbà tó bí tó ti ń rọbí ló kú dànù. èmi ò tiẹ̀ ṣàbíamọ́ rárá. Olúwa Ọlọ́run gbogbo mo lè fi kẹ́ wá ẹ fi gẹ̀ wá, ẹ tún dá wa láwòrán ara yín, ẹ dá wa ní ọba oríṣiríṣi fún àpọ̀jù a ò lè ká tán. Ọlọ́run ti wá gbọ̀pẹ̀ wá gbàyìn wá, a ò ní pẹ́ nínú àdúrà yìí púpọ̀ pípa tẹ̀lé appreciate yín olùjọ mímọ́ lórúkọ Jésù ò máa fọ́ àṣàyè ọpẹ́. ìpàdé ìdí ọwọ́ yín, ibi táwọn ọmọ Ọlọ́run bá wà Sátánì ìrìnsàlẹ̀ má fẹ́ gún wà síbẹ̀. gbogbo ìmísí òkùnkùn tẹ̀sù àwọn gbogbo rẹ̀ la fi bú jẹ́ kó di ìfibú lónìí. gbọ̀ngàn ìdánwò yín bá yà sí mímọ́, ẹ̀mọ́ yín jẹ́ kó sọ̀kalẹ̀ kó jọba. gbogbo àwọn ọmọ Sátánì ẹ bá mi lé wọn dànù. gbogbo àyíká ẹ bá yà sí mímọ́. gbogbo ọkàn tó wá ẹ ò ní kábàámọ̀. gbogbo wa a ò ní kábàámọ̀. jíjẹ mímu bàbá ẹ bá wa yà sí mímọ́. iná lílò ẹ bá wa yà sí mímọ́. àwa ayọ̀ ní kankan wà ní bẹ́kún lọ sílé wa. ọjọ́ òní bàbá rántí a máa dúpẹ́ ni lórúkọ Jésù tó máa fọ́ àṣàyè ọpẹ́ lórí àwọn ọmọ, lórí màmá, lórí gbogbo àpòpọ̀ bàbá jẹ́ ká máa dúpẹ́ lórí ìjọ tá a ti wá, a ó máa dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wá látòkè rere, a ó máa dúpẹ́ lórí yín àti padà sílé ajẹ́sáyọ̀ àti àlàáfíà. gbogbo ala máa ṣoríire. àwa tá a ti kọjá lẹ́wù yìí a tún máa tẹ̀síwájú. àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn á lè débẹ̀. màmá tó ti débẹ̀ wọn ò níyàn kú. gbogbo ala máa dàgbà tá a máa dògbò nínú ayọ̀ ńlá, nínú ògo ńlá, nínú ìmísí ńlá, nínú ẹwà ńlá. yóò rí bẹ́ẹ̀. Jésù Kristi alágbàwí wa, àdúrà Olúwa bàbá wa tí ń bẹ lé ọ̀run, kí a bọ̀wọ̀ forúkọ rẹ̀, kí ìjọba rẹ̀ dé. pẹ̀trẹ̀ ní ká ṣe ilé ayé wọ́n ti ń ṣe ilé ọ̀run. wàlúùjọ jọ wa lónìí, àárẹ̀ ẹ̀ṣẹ̀ wa jù wá, kí a ti dájà àwọn tó ṣẹ̀ wá, máa ń fà wá sínú ìdẹwò, mẹ́gbàá lọ́wọ́ bìlísì. ìjọba ń tirẹ̀, agbára ní tirẹ̀, ògo ní tirẹ̀ láéláé, àmín. méje tó rinlẹ̀, hallelujah, 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 hallelujah. Thank you so much. Let's give Evangelist a warm round of applause, a very loud one, round of applause, please. I know. I tell you, that's not the clap you give to a special man of God that has committed this occasion into God's hand. I beg prayer and the session he anchored. Please, once again, let's stand up and give a warm round of applause for Evangelist, most superior Evangelist Olujimi Alboko. Thank you very much. Something I like about him is that he came here, was just smiling. It was warming my heart. When I was calling the name, I was expecting to see, now. When you call. But he's a very modest man with so much, the way he even looks. I really, really appreciate him. He's already made his event, look like something that we're going to have so much fun in. So thank you very much, sir. We appreciate you. We have a lot to do today, that I can assure you. And we have a lot to eat as well. So Ghana must go in. Let them bring the Ghana must go so that because I beg on waste. Ẹ̀rín láàrin wòdìngì àtẹ̀wé àtàgbà ní sápẹ́ wòlíì ọmọ aráyé òní gbàsọ yìí lọ́rùn gbogbo wa. Ẹ gbọ́ àtúndé lónìí Elédùà ọba ìbàbá ọba nílá tó tóbi tí ń sóhun gbogbo pẹ̀lú ìyanu. Ọba lánàá ọba lónìí ọba níwòyí ọ̀la kéékù kéétí ọba sọ̀rọ̀ máyẹ̀. Ọba tó ti gbọ́ ká tó gbọ́ ọba tó ti mọ̀ ká tó mọ̀. Kèésùn lé kèésùn ta kèéwọ́sọ kèérin hòhò. Ayé ni fẹ́rẹ̀ ọ̀run òpè ké ló kọ́ kóòtù tọ́lọ́ ọba mi ti ń dájọ́. Ọba tí ń yè ké mọ́sálásí ọba tí ń yọ páìtọ̀ lórí ìjọ. Mo láàtúndé lọ́jọ́ òní lágbára Ọlọ́run ọba a ò ní ṣìṣe. Mọ̀mọ́ ọlọ́jọ́ ìbí
ọjọ́ ayọ̀ yín lónìí jẹ́ mọ́lẹ́ òní ṣòfò dànù. Mrs. Racheal Odumosu JP ìyá alálùbáríkà 80 years kèrè mí kọ́ ọjọ́ ayọ̀ náà tún nìyẹn. Gbogbo àwọn ọmọ níbọ̀ lọ́jọ́ ìbíyọ̀ pátápátá mọ́lẹ́ òní ṣòfò dànù. Ìyá tiwa dáadáa ìyá onínúure ẹ ó ṣe bẹ́ẹ̀ ó jèrè ọmọ. Èèyàn tó bá ní ẹlọ́kẹ́ mọ́bọ̀lẹ́ òní dé bá ẹ tún bá ń sàmì àṣẹ. Màmá Olúdáyọ̀ màmá Olúfúnmiláyọ̀ tó fi dórí Olúbùsọ́lá màmá Olúwa tó sìn àjẹpẹ́láyé ẹ ó ṣe 90 lókè èèpẹ̀ ẹ bá ń tara kán mẹ́ gbé tó àmì mẹ́. Gbogbo ẹ̀yin ẹni tó bọ́ lọ́jọ́ ìbí wa o ẹ sọ pé máa ṣerú ẹ̀ láyé ẹ bá mi sàmì àṣẹ. Gbogbo wa pátá a máa pẹ́ bí olúpẹ́pẹ́ ti rí pẹ́ a ó sì pẹ́ bí olúpẹ́pẹ́ ti rí pẹ́. Ìyá ọlọ́jọ́ ìbí ẹ gbọ́ kí n tó máa béèrè àníyàn lọ máa tara kán mọ́ máa gbalẹ̀ bàbá ẹ lọ ńlẹ̀ ìmísí eléwì àjọ wà níbí gbé kínní ọ̀hún òkè. Lónìí mo rí ibà Fẹlẹ́dùmarè ọba jíjọ́ lọ́wọ́ ọba jíkì yìí. Káàbọ̀. Màmá mi Racheal ní sọjọ́ bí lónìí o. Lẹ́. Ìkòròdú aráàláyé ilé ìyá ilé bàbá ẹ̀ nù. aráàláyé nílé ìmọ̀lẹ́ afẹ́lẹ́jà. Ọ̀jẹ̀rẹ̀. Ìkòròdú ọ̀gá ọmọ lukú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ lukú mẹ́dẹ́mẹ́dẹ́. Ọ̀jẹ̀rẹ̀. Ìkòròdú ọmọ sàlẹ̀ jẹjẹ bẹ́ẹ̀ ń tọrọ obìnrin rí ogun àyà ọmọ nílé bàbá tóbi yín lọ́mọ ọgbọ̀n ayábẹ̀ lọ́dẹ̀dẹ̀ àwọn bàbá tóbi yín. Ìkòròdú lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá tẹ̀yìn kí n tó máa lọ. Ọgbọ́n kí n tó máa bá kíní ọ̀hún lọ ìyá ọlọ́jọ́ ìbí jẹ́ ń wá yálé bàbá rẹ̀ gangan kí n tó máa béèrè lọ. Ǹlẹ́ ọmọ èyí tàmájò ṣé wọlé mi ń bá wí ọmọ ẹlẹ́gbọ̀nrán òjé ọmọ awọ̀lúlà ọmọ ẹlẹ́gbọ̀nrán òjé o ọmọ tẹ̀pásókun kẹ̀jẹ́kẹ̀jẹ́ ni wọ́n ń kí bàbá rẹ̀ bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́ máa dì í lẹ́ẹ̀dógún ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ǹlẹ́ ọmọ sòrìṣà nófẹ̀ iná tó ń kí bàbá rẹ̀ ọmọ àfọjọ́ gbogbo dára bí egbin ẹ̀yin ni ọmọ ọmọ alágbẹ̀rin òjé ni wọ́n tó ń kí bàbá ẹ̀. Èèyàn tó bá ní ọlọ́kọ mọ́bọ̀lọ́ nídé bá ẹ bá ń gbé tó àmì mi ọmọ ọlọ́jọ́ ìbí ọmọ mẹ́nu ìpàrà ṣé wọlé mi ń bá wí o ìyá alálùbáríkà ilé aláàkọ́kọ́ lé bàbá rẹ ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ìmọ̀lẹ̀ abẹ́lẹ̀jà ọmọ sọ wọn ní kórìgìrìgì ẹsẹ̀ ìran bàbá rẹ sànú àná ọsọgbà náà rẹ̀ rí kúńté ọmọ ìsọ̀tẹ̀ ṣé wọlé mi ń kè òkúrẹ́ lásọ ìsọ̀tẹ̀ ààbò òkúrẹ́ lásọ ìsọ̀tẹ̀ ààbò ọmọ àṣàlẹ̀ gẹ̀gẹ̀gẹ̀ bí ẹni tí òróbìnrin rí ni wọ́n ń kí bàbá rẹ ọmọ ọlọ́jọ́ ìbí èèyàn tó bá ní ẹlẹ́kẹ́ mọ́bọ̀lẹ́ òní bá tún gbé kinní ọ̀hún òkè. Ọpẹ́ làwa ń dùn o. Káàbọ̀. Màmá wa ti lé lọ́dún lóde ètò ní ọmọ aláyé rẹ̀ Ìkòròdú ọ̀gá ọmọ lukú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ẹlẹgbẹ́dẹ́ kọ́kọ́ náà ní èmi kí lọ́wọ́. Wà á tún lẹ́yìn ọmọ nísùn lé o ọmọ nísùn lé kò sọ́bẹ̀ filẹ̀ ọbẹ̀ tí ń bẹ nílé o máa lé bàbá rẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ mo nísùn lé mi máa lọ́bẹ̀ ọbẹ̀ tí ń bẹ nílé àní o máa lé bàbá rẹ̀ ọmọ Ògún Àwẹ̀rẹ̀ ọmọ Àkìtìpá ìmọ̀lẹ̀ ọmọ ẹni tí ń fọ iná ọmọ afọláyàn bí ètí ọ̀gẹ̀dẹ̀ ọgbọ́sẹ̀ náà kí bàbá rẹ̀ ọmọ alágbẹ̀dẹ̀ àkọ́kọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bí egbin ńlẹ̀ ọmọ ẹlùkù mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ẹlùkù àfẹ́lẹ́jà. ẹ gbọ́ bí olùgbogbo ti gbó ẹ gbọ́ bí olùgbogbo ti gbó ẹ dàgbà ẹ dọ́gbọ́ bí àwọn àgbà kan tán fọmọ owó sódì ọ̀run lọ́jọ́ sí òwú yọ títí òwú dókìní kò sí bẹ́ẹ̀ tí lè pẹ́lẹ́ ayé tó ẹni rẹ̀lẹ̀ ẹ mọ̀ ga ni ọdọọdún ní lásán ológúnlógún ọdọọdún nìkan ń so lọ́gbọ̀n èmi pé ọdọọdún lẹ̀ ó mọ̀ bẹ nílẹ̀ ayé àwọjọ sàmọ́dún ní lásì ọlọ́run. Filẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ ìbí ní Kòròdú ẹjẹ́ tún wá yálé bàbá rẹ̀ ẹjẹ́ wá ń kìyìn ní kìyanu bọ́sẹ̀ kìyìn lágbolé bàbá rẹ̀ gangan ẹ̀yin ọmọ ọlọ́jọ́ ìbí ẹ̀yin dà ẹ wá máa gbé kinní ọ̀hún kàn ọmọ bí ọba sásọ bí ọba sẹ́wù ìyàn bá bọ́ra lẹ̀ bí ọ̀bọ ní ìbárí bí kókó bí owó ìbápọ̀ lára ọmọ ẹlòmíì ọmọ asọ́pẹ́mi ró tantan ọmọ kẹ̀kẹ́ ta dídùn aṣọ lè dìde èèyàn ọmọ asọ́lọ́wọ́ aṣọ ò lé èékánná o ènìyàn tó sún wọn ò níwẹ̀rẹ̀ ẹ̀yin ló máa fi kóńdógún mọ́ níta àti nkárìngèdè bọ́ nkárìngèdè láàjìn
àlẹ́ àkànkẹ́ akéwì gbé kíní ọ̀hún òkè. Ẹ̀rí màmá mi Olútókẹ́ náà ni Olútókẹ́ Odumosu. Ìkòròdú ọ̀gá ni wọ́n hàn kí lóde ètò ní ọmọ láyé rẹ̀. Ìkòròdú ọmọ oríwù wa máa ń gbọ́ dídùn ẹnu mi. Ara àràyè nílé ìmọ̀lẹ́ àfẹ́lẹ́jà. Òòsà ọ̀pẹ méjì ní kò dúlé. Ìkòròdú ọ̀gá ọmọ aráyé. Ìkòròdú ni wọ́n mọ̀ kí o. Ònlé ọmọ ẹ̀yìn táwọn ọjọ́ ọmọ ẹlẹ́gbẹ̀rún òjé o. Ọmọ tẹ̀ pásókun kẹ̀yìn jẹ́kẹ́jẹ́ o. Ọmọ aṣọ òrìṣà náà fẹ́. Mo gbọ́ wípé o kọ́ ọmọ lọ́rẹ̀ délé bàbá rẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ọmọ mẹ́ẹ̀ẹ́nù ń para. Ńlẹ̀ ọmọ olóko ìjà ọmọ ajá bí òbí. Ó ṣàánú ẹni àwọ̀ sápò ẹni. Mo ló tún ṣàánú ẹni àwọ̀ sápò ẹni àwọ̀ fẹ́yẹ fún bójẹ́ náà ń kí bàbá tó bí ọlọ́mọ. Ńlẹ̀ ọmọ súnbẹ̀ nílé. Anisun ilé mo ní ọbẹ̀ ẹsẹ̀. Mo lọ́bẹ̀ dé tán o ẹni tó fẹ́ sí ọbẹ̀ ó tún lọ rè é lọ sọ́jà. Ọgbọ́sẹ̀ náà kí bàbá rẹ̀ dúdú ní ọmọ bẹ́ẹ̀ ẹsẹ̀ pupa tó tún wá ń bẹ nílé ńkọ́ wọ́n ní o tún sí ilé o ó tún gbọ̀jà lọ ìyẹn nílé Oníkòròdú ọmọ rẹ̀ kú oyè ọmọ Ògún Àwẹ́rẹ́ owó akitipa ìmọ̀lẹ̀ ọmọ ẹni tí ń fẹ́rin gbárin lájí ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ mẹ́rìnlẹ̀ Ògún ọmọ kùtùlà akọ̀yà ńlẹ́ ọmọ àtìlẹ́ yọbí àtòrì ọmọ apẹ́kùn jóyè o ọmọ apẹ́kùn jóyè o ọmọ apẹ́kùn jóyè o ọmọ ọlá tí ń fẹ́rin yan ọkọ ṣe náà kí bàbá ẹ̀yìn bàbá tó bí ọlọ́mọ ọmọ ìmọ̀lẹ̀ abẹ́lẹ̀jà Àṣàkẹ́ Akéwì ọgbọ́n kí n tó máa bẹ̀rẹ̀ àníyàn lọ ọjọ́ ìfẹsẹ̀ àjọ náà lẹ́sẹ̀ kan nítorí ìyá ọlọ́jọ́ bí ọjà mọ́jọ́jọ́ ẹja gbégbá ọpẹ́ ẹja gbégbá ọpẹ́ kílẹ̀ wí o ẹja gbégbá ọpẹ́ nítorí màmá wa ni nítorí màmá wa ni ìyá onínú rẹ̀ nítorí màmá wa ọlọ́jọ́ ìbí òníwájú ọlọ́jọ́ ìbí òníwájú ọlọ́jọ́ ìbí òníwájú ẹ ṣe púpọ̀ rẹ̀ ẹ ó ṣe púpọ̀ ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ o ẹ ó ṣe púpọ̀ nínú owó nu ọmọ nínú owó nu ọmọ nínú owó tọmọ àtàkù balẹ̀ fa àtàkù balẹ̀ kọ́lọ́n ṣàjẹ́ mọ̀mọ́ ọpẹ́ kọ́lọ́n ṣàjẹ́ mọ̀mọ́ ọpẹ́ òye ọlọ́jọ́ bí wà sàmọ́dún ẹlẹ́gbẹ́ mo ní kọ́lọ́hún ṣàjẹ́ màmá ọpẹ́ òye ọlọ́jọ́ bí wà sàmọ́dún. ọdọọdún ló mọ bẹ nílé ayé o wọn ò ní kí ọmọ wọn mọ súré fún ọ ni màmá mi o abiyamọ tòótọ́ ni o abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ wàá gbọ́ wàá tọ́ mo gbọ́ ní fojú sunkún àwọn ọmọ rẹ̀ láṣẹ Elédùmarè àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu ó mọ̀ lọ́rẹ́ ó mọ̀ bọ̀ ọ̀rẹ́ ni ó mọ̀mọ́ nísìnyí látàrí Elédùmarè ọba gbẹ́gbẹ́ òkè ń gbé sóko yìí wá jẹ́ o nígbẹ́sájò láṣẹ Elédùmarè ọba Racheal Odumosu ire lọ́jọ́ owó rí o. Àmín. Ẹ̀kẹ́rò kí n bá wọn lọ sóde ìbànújẹ́ níròhùn bí ìbàjẹ́ láyé ohun bí ayọ̀ ohun bí ìdùnnú lẹ́mọ̀ ṣe. Àṣàkẹ́ Akéwì ta ló gbé awé àyín náà tó ní awáyé ìyá alálùbáríkà sí ìyá onínúure èèyàn tèmi agbẹ́dẹ̀gbẹ́yọ̀ ìyá alálùbáríkà Fúnkẹ́ Àgòrò ìyẹn ní Atlanta Georgia ṣé ń ló ní wá gbalẹ̀ bàbá rẹ lọ ńlẹ̀ psychotherapist ìyálájé onígóòdù ṣé ń ló ní agbẹ́dẹ̀gbẹ́yọ̀ pẹ̀lú ìmísí ẹ wá bá ń relé bàbá ẹ̀ Àṣàkẹ́ iléyá ilé mọ̀mọ́ ìyá o àgbẹ̀ kan rokoroko kó gbàgbé ilé. Iléyá ilé mọ̀mọ́ ìyá o mo pẹ́ kì í dùn kí pa o ìmísí ẹlẹ́wìwulẹ̀ mi jẹ́ o kì í dùn kí pọ̀ sókí báyìí lọ́bẹ̀ oge àbọ̀ lọ́dún sọdún lóde ètò ní ọmọ aláyé rẹ gbogbo ẹ̀yin tẹ́wọ́ wà níbi àìmọ̀ sàmì àṣẹ èyí alákọ̀ọ́kọ́ ọ̀dẹ́rọ̀ọ́kọ ọ̀dẹ́pẹ̀rọ̀ kété látòní lọ ìkúrẹ́ yín kété àrùnrẹ́ yín kété àìsànrẹ́ yín kété ìbànújẹ́rẹ́ yín kété o ọ̀rẹ́ yín kété o
mo bọ́ lọ́dún sọdún èyí ọdún ayọ̀ ọdún dùnú lẹ́mọ̀ ṣe. Happy birthday to you, ma. Ṣe ìṣàmọ́dún o. Amim, thank you very much. A round of applause for these Akewis. Agbelegbeyo, right? Agbelegbeyo. Agbelegbeyo. Please, a round of applause for these awesome to Ekpatewo fún wọn. Ṣé ìgbádùn kan tó ṣe ni? I enjoyed it. Thank you so much. Àwọn owó tó wà nílẹ̀ yìí, ẹ má worry, màá bá yín ṣá. Ẹ kò send mi láka number yín, màá send this. Màá kà á, màá mọ iye tó jẹ́. So please, thank you so much. I'm happy for honor already. I didn't expect this. I didn't expect this to be this, very, very, very classy. Just to rejoice with our mommy. I admire a lot of things from her. When I was the chairman of our unit, I observed that she always attend our meetings. And she's also doing that up to date. Secondly, our humility. Our humility, something one should emulate. I also observed that Mama is very active in the activities of the unit. Very, very active financially, very, very active physically, and in some cases religiously too. So I want to seize this opportunity to congratulate Mama again that remaining days and years of your life shall be with happiness, good luck, and abundant prosperity from the more. Congratulations. Thank you so much, sir. A round of applause for him for setting the tone. As we say where I work, he has just set the tone. So I think I can still take about 2 or 3 more people. That here. Mike, he get us a why I am come on everything. Please, whoever want to talk, can we have you here on stage? Just the way Daddy came. Mommy. Mike, let's just say something very brief, just the way Daddy has, done his own. In less than 2 minutes, let's say something about Mommy, what we admire about her, or whatever we have learned from her. And of course, mention your name as well, so she knows who's talking. All right, ma. Well, my mother is my late mother. So, and she died years ago, 104. Longer than that. Jesus. Sister died at 104. Well, my late grandfather dad, now the last born of my all of them. Apart from that, brother, Baba Fatima, our eldest brother, only 2 of them left. Of my grandfather. God, we are children's children. God bless her. I'm glad that I am alive. See this day. Even though it is sad, because my mother was alive. I know this place. No, she has a sister. God bless her. Thank you so much. That was quite emotional. Please, a round of applause for Mommy. All right, thank you very much. A round of applause for Mommy. I like that. It was quite emotional. It's a day of joy, Mommy. There's nothing to be sad about. Everything happens for good. Thank you so much. I understand that I also have one of Mommy's sons, I believe, who will, I don't know if Mommy has seen you today. Has she seen you? All right. You have something very special to say about Mommy, right? Always. I like that. I like that. I can see the joy in your face already. All right, over to you, sir.
Hello, ladies and gentlemen. Mommy herself, she knows there are so many. Mommy has so many children. My mom for a very long time. I always refer to her as my god mom. And I've known mommy for over 30 years. Ladies and gentlemen, when I talk straight. I first met mommy in a wonderful shopping complex on a Saturday afternoon. I'm my brother and my friend. That this is my mom. But I did till now. Shoulders down there. To the rest of that shoulder, it will not fail. That shoulder you could see there. If you rest on that shoulder, those who know will testify. Your life will be filled with joy of the Lord. Whenever I'm down in my life, I turn to two directions, to Christ and to her. I know when I turn to mommy, I always go to her when I'm sad. I always leave her on the phone or physically happy. She has a wonderful. I always tell my wife, I wish she was my biological mother. I'm very sure that today, and I will be over there. But to the glory of God, she ensured that my life is not the moon. My dear fellow Telegram today, go ahead and celebrate our mothers of the prayer in. If you know the Odumosus, after 90 days, and your life is stagnant, let's check yourself. If you know Mommy Odumosu, after 90 days, 6 months, a year, and your life is still stagnant, something is seriously wrong. She will move your life forward to you. I'm sorry, I'm mommy's son, I should know that. I have to come 12 miles from here today, got to here today. I remember about a year ago, my sister told me, I came, I'm sorry to engage her for a wedding. My sister told me, said, I'm back in Ghana. And next year, I'll be in Nigeria again for mommy's 80th birthday. I said, how will you And to God with glory, I'm glad I'm here today. It's a journey that worth it. For a mother, as mother of all mother, a virtuous mother of the Lord. Let me share this with you. If you know mommy, you will know Christ. I went to his parish last year, March 29th. In the morning, around 9:30, started to change the clock, and I got that, you know what? Mommy will not be here. You know, she doesn't need services. Let me just go and ask. If you don't know because she arrives at 9:30 o'clock in the morning. You know, she lives here in my area, and the church is in Naija. And by 9:30 morning, we're ready to find here, walking. And they told us, go to the secretariat. And we went, we got here, she was not sitting down. It was everywhere. That's mom. At 9:30. Mommy, and you know what she taught us all our children, to hold on to Christ, to worship the Lord. That the only thing you have in your life is Christ. She taught us that one. Thank you very much. Ladies and gentlemen, I have to leave this place. So let me, I'll keep rolling. I love talking. See, when I was teaching, Mr. Ogunlaye, talking for you is easier than breathing. One of my students, I love talking. But let me just drop the microphone. Not to take much of your time, because time is very precious. Thank you for coming. God bless you. And I pray that also we will come again in 10 years' time. When my mom will be 90, to celebrate this 90th birthday, glory of God in Jesus' name. Thank you so much, sir. Please, a round of applause for Uncle Tunde. Let's clap for him now. How can someone? Hey, that was really emotional.
And for mommy to even stand up and come and hug him, it shows how special he is to her. Thank you so much, Uncle Tunde, for coming from very far, to be here. It's not easy. I know how far you've traveled to be here. Just the way I traveled very far as well. Please, nobody should ask me where I came from, but I traveled. I flew in this morning. I flew in my dreams. I flew in. Very far. I came from very far to be here. I said I must be here today. I must honor mommy. I must honor Auntie Tosi. I must honor the whole family to be here. So I flew in from thousands of miles away to be here. Thank you so much. All right, we'll be having the video in a bit, but before that time, I will be handing over to the band for them to just serenade us for a few minutes. Let's all settle down. I see that a lot of people are coming in as well. Like I said, this place is going to be filled up at the end, but don't worry, we are not going to sweat here, don't worry. We will increase the AC. We have paid for the whole day. If there's after party, we will party and party till we are tired of partying. We're going to have so much fun today. Boye Best, are you ready for us? And meanwhile, Boye Best is one of the best bands I've ever seen. They are very good. They can sing any type of song. And please, let's encourage them when the time comes. Because I know that they're going to serenade us with very beautiful melodies, very, very beautiful songs that we will really appreciate. So I remain your one and only host, MC Kunle Kesh. I'm a friend of the family, and mommy is also my mommy. So, just like Uncle Tunde, she's very special and dear to my heart. Please, I'll implore us to please, I know we are busy, our mouths are busy, our hands, so please, let's just pause on the food for a few minutes, so that we stand up. When the celebrant is about to dance in for the second time, please, let's all be upstanding as we appreciate her and we show that we are happy, with her. So please, let's all be upstanding as the band performs, do their thing, and the celebrant dances in. So enjoy today, whilst the celebrant will be dancing in for the second time. There's going to be a lot of fireworks. So enjoy. All right, thank you very much. Boye Best, do your thing. Arábìnrin yóò ìdè nínú ọgbà àjàrà olúwa rẹ̀ kò sí máa kọ́. Nínú kò bá mi sọ bàbá tiwọ́. Arábìnrin yóò ìdè nínú ọgbà àjàrà olúwa rẹ̀ kò sí máa kọrin. Bóyá wá gbọ́ ọjọ́ agbára náà ti yọ sódò. Tiwọ́ bá mi sọ fún mọ́mí lásọjọ́ mímọ́ kalẹ̀.
ọlọ́run bí yóò máa wà. lẹ́nu rẹ̀ ò tí ì sí láéláé. Ó ẹ̀bà ẹ̀ bolúwàgá o. béèyàn la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. àràṣà lórúkọ rẹ̀. Ẹ̀ka fi tọ́jú Túndé ọba tí mo fẹ́ pè é. lórí ìlú tó tẹ́. nínú wàhálà mi Bàbá Dayọ̀, ló sì yọ mí kúrò. Mama Bùsọ́lá, Ògo Ọlọ́run yí mi ká. Mama Bọ́sẹ̀ Fúnmilá, Ibùgbé olóòótọ́. Mama Olúwa Tósì, Ẹni tó bá gbẹ́kẹ̀lé Olúwa Tósì ní ọgbẹ́ bí àgbà. yóò sì rí ìgbàlà. Tó bá mi tọ́jú wòlíì, Sábà fẹ́rẹ̀ wò lẹ́ẹ̀kan. wòlíì mi kọ́nà, Yálà wá yọrí pé ẹ̀kí Túndé, alábùkún ní báwọn tó lóko rẹ̀ mú. sọ̀rọ̀ mi ò tó pẹ́. Ó tọ́ pẹ́. Ẹ dúró ná. Olùkọ́kẹ́, sọ̀rọ̀ yìí ò tó pẹ́. Mọ́mí, Ó tọ́ pẹ́. Wọ́n torí rẹ̀ rí gbẹ́bọ̀. Wọ́n torí rẹ̀ rí wẹ́gbẹ́. Wọ́n torí rẹ̀ rí ṣe pàdé. Bàbá rẹ̀ ìyàn bá fún ọ̀rọ̀ ẹ̀ ó tọ́ pẹ́. mọ́mí má jẹ́ kó yà ọ́ lẹ́nu o. Ṣó yà ọ́ lẹ́nu? Má jẹ́ kó yà ọ́ lẹ́nu o. Ṣó yà ọ́ lẹ́nu? Wípé Ọlọ́run pọ́n ẹ lé. Wípé Ọlọ́run gbé ẹ ga. Ṣó yà ọ́ lẹ́nu? Má jẹ́ ó yà ọ́ lẹ́nu o. Ilé ilé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láyé mi ní. Olùkọ́kẹ́, má jẹ̀mú tó bá mi Tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú ṣẹ́ ni o. kó. Àpòpọ̀ bá tí mo gbójúlé. Ṣọmọ bá tí mo fẹ̀yìntì. Ṣọmọ bá tàbí gálà o. Ọ̀tún bàbá mi sọ fún Ọba mi dasọ mi dire. tí wọ́n bá mi sọ fún. Jọmọ Ọlọ́run ayọ̀ mi o. Àtọ́fara sí i. Olùkọ́kẹ́, á jẹ́ wọ́n. Lójúmọ́ máa pariwo. Ké Lójúmọ́ máa pariwo. àkétì. Lójúmọ́ máa pariwo. Kó bèrè sí sábì. Á jẹ́ wọ́n. Mama Tósì, Àjẹwọ́ lẹ́ni o. Mama Ṣeun, Ire ọmọ wọ́ lẹ́ni o. Mama Bùsọ́lá, Ire ọmọ wọ́ lẹ́ni o. Mama Bọ́sẹ̀dé, Àìkú wọ́ lẹ́ni o. Mama Dayọ̀. Ayé mi dára rè gbogbo wọ́ lẹ́ni o. Oore ọ̀fẹ́ o. Àdùnní létí mi. Olùkọ́kẹ́, tó ń gbóhùn rẹ̀ yóò gbọ́rún kọ́. Ayé yóò tó pẹ̀lú. Oore Oore ọ̀fẹ́jà ìgbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. yàrá sọ̀rọ̀ Ìrajà máa. yàrá sọ̀rọ̀. Ìrajà máa. Congratulations, Mama mi Olùtókẹ́. Congratulations, Mama olóríire. Ìkáwọ́ kálá kan máa ń máa ka kòkò gbogbo ara ni wọ́n bí kí ẹ lọ́wọ́lọ́wọ́. Olúwa mi ò ní dé ìlú òun ń sá. Thank you. Amúnú mi dùn àìgbà mi padà sí rẹ̀ sá. Àwọ̀ mi lẹ́wù ògo á bọ́ aṣọ ẹ̀gbọ́n kúrò. Olúwa mi ò dìde nítorí tèmi ooo. Olùkọ́kẹ́. Olúwa mi yóò dìde nínú ògo. Ọtún máa bí náà ní kí n máa sọ Àwọn fún inú ẹ. mi dùn, àyíká mi padà sí rẹ̀. Àti tí wọ́n. Àwọn mi lẹ́hùn ògo, àbọ̀ àjọ ègbò kúrò. Olúwa mi yóò dìde nítorí èmi o. Ẹ bá mi tọ́jú Mayor. Mayor. Èèyàn Olúwa tó sì ní bèbí.
ẹ bá mi kí múre àwọn tí South Africa lọ́wọ́lọ́wọ́ ìgbògbà ni màmá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayé yìí ẹ kú àpọ́nlé mi lọ́jọ́ tọ́sẹ̀ tó kọjá àtúntì débi lónìí fún màmá olóríire àtẹ́tì màmá tóbi dáyọ̀ màmá tóbi Bùsọ́lá Ọládélé màmá tóbi Bọ́sẹ̀ Fúnmiláyọ̀ màmá tóbi Olúwa tó ṣe bí agbábíà ká èèyàn tèmi bóyá bẹ́ẹ̀ sọ́jọ́ kọjọ́ àwọn tèmi láti Amẹ́ríkà wọlé bí ta ló ṣàgídí ṣàgídí tiwọn agídí ọ̀rọ̀. Kò bí èrè ní ẹjẹ́ bàbá tèmi. Olùṣèwọ̀ ọmọ màmá ẹ̀ èyí tẹ̀sẹ̀ fún mọ́bì lọ́jọ́ òní ọmọ àṣẹrú ẹ̀ fún gbogbo yín. Màmá mi á pè 90 láyé ní á pè 100. Ọlá Ọlọ́run ọba ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé mi jẹ ni. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé yìí níjẹ̀ ni ọmọ màmá mi ọ́. Olùtọ́kẹ́ ni màmá olóríire. Olùtọ́kẹ́ wá wọ́n jákò bí eré ni ó ọ̀tún màmá yín dúpẹ́. Ọ̀tún máa fi dòmí Abíọ́dún máa yín dúpẹ́. Word láti Amẹ́ríkà yìí o gbogbo Atlanta Georgia wọ́n bá yín dúpẹ́. Máyọ̀wá èèyàn tó lúwa tó sì bébì wọ́n bá yín. So Ejama package Dadao, they are watching us all over the world. They're about to be general, they're about to the camera to watch doing. Just use style, drop the meat. We need to come and rinse and then wear on, you know. Yes. All right. I think perhaps the band can just give us a feel, some melody. You don't need to just play something in the background whilst we're setting up everything. Please, I hope you're having a good time. I hope we are all eating. Like I said, 5 meals. Lanimbi by Emiti Jayoko. Tabati she item it doesn't matter. Second base. Yes. All right, I think our fireworks is almost ready. This has to be very grand. Is ready. At this point, I'd like to call on the most superior evangelist, Olujimi Aoboku, please. I'd like you to just lead mommy in the cutting of the cake because we want this to be very, very grand. Daddy Ejo, Emma Benukwe Motukwe in Yes. Please, can we have a knife here? Because mommy wants to actually cut the cake. Can we have a knife for mommy for the cutting of the cake?
children, can we have you back on stage? My apologies. Can we have all the children back on stage, please? All the children and grandchildren present. Please, can we have you back on stage with mommy? For the cutting of the cake, please. Auntie Tosi, Tayo, Mumi. Can we have you, please? Apologies. I know you guys are very busy. Trying to ensure everybody's fine. All right, once I have the cutting of the cake now, please. The knife is ready. Auntie Tosi, please, can you help me call everyone on stage now? If not, mommy will do this thing without you guys. Oh. Friends and families as well, please. Let's get ready to take pictures. We are. We will be taking pictures. We are too shortly. Elder Council, please. Because the mommy want to be ready to buy and all right. I believe this is the Elder Council. After the Elder Council, please, I want to move on up, I want to my two, the neighbors, please. I know you are dear to mommy's heart. Let's get ready. And I have a special announcement as well. After the picture taken, Mama lost his stage, Mama lost Joe. Boye best serenade for about 20 to 30 minutes. Then we have the video. After the video, Ijo Mama Bere. So all of you that came with your bullion bag, and the Nikon if you don't have cash, it's a cashless society. Pure swap, and a swipe. What you not talking about? Spirit, swipe. Put your pin. I'm gonna share one of them. All right. That's the Elders Council.
Ìtì ayé mi. Èmi yóò máa gbé lúlẹ̀ 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 olúwa mi. Sà láyé àti láéláé. Àmì o. Let's take pictures with the celebrants. It's a day of joy. She would like to see you in her album. Àtẹ̀tì. Màmá àbáyín dúpẹ́. Àbáyín dúpẹ́ lọ́wọ́ Elédùmarè lọ́wọ́ Ọlọ́run bàbá Ọlábẹ̀rẹ̀. Kò easy. Èèyàn tó bá ṣe é tì láyé mi, ọpẹ́ ni kó máa dábọ́ lọ́rùn gbà. All right, Onibode Tejo Show, please. Àǹfààní ńlá ló Would jẹ́. like to have you as well. Àǹfààní ńlá ló CMC. jẹ́. All right, CMC after CMC, Olubode Tejo Show. Then Yamuwa Dofin, the neighbors. Please, gbogbo alamaba on your photo. Ẹja ṣe létò létò. We are all going to take pictures with the celebrant, but we have to do it in an orderly manner. So CMC, after CMC, I think, did I say Olubode Tejo Show right? Yes. CMC now. CMC now. After CMC, the Tejo Show people, then the Amuwo Connect. My wood people. Ire ti dé. Ẹ ṣílẹ̀kùn lẹ̀. Ire wọlé wá. Ire tún dé. Ẹ ṣílẹ̀kùn lẹ̀. Ire wọlé wá. Tó sì ẹ máa bẹ̀rù. Àwọn olùdíje. Ẹ yọ̀wọ̀ ẹ̀mí. Ẹ múra gidi. Tó sáyé Ẹ má bẹ̀rù. Àwọn olùfidàn. èèyàn mi gan-an. All right, Ẹ̀yọ̀wọ̀ ẹ̀mí. Tó sì Ẹ mọ́ kọ́ gírí. ẹ máa bẹ̀rù. Àwọn olùdíje. CMC just left now. Oh, CMC now. All right, CMC now, Ẹ mọ please. kọ́ bí. Okay, CMC now. Ẹ má bẹ̀rù. Tó sáyé. Àwọn olùfidàn. Ẹ̀yọ̀wọ̀ ẹ̀mí. Ẹ mọ́ kọ́ gírí. Láàrin ọ̀nà láàrin ìdààmú. Ọkọ̀ fi mí fún ìjì ayé. Olúwa After CMC, Ibo I think dúpẹ́. the Tejo Show, Olubode Tejo Show. I understand there's Ìyóbá ní Covenant Church. sí Olúwa. Ọ̀pá gómi. Agbẹ́bí àgbà. Mo dúpẹ́. Olúwa tó sì. Mo dá sílẹ̀. Ìjọ mímọ́ tó ṣojú ẹ̀mí mi. Tó sì ló ní hallelujah. Látọ̀nù wa. Pẹ̀lú orin ayọ̀. Lórí wọn mi. All right, Eja ṣe ṣókíṣókí, yes. Olubode Tejo Show. Olubode Tejo Show people. Ẹ kú ògo. Ẹ̀fọ́ tó fọ́ Olubode Olúwa. Tejo Show. Àwọn tèmi l'Amẹ́ríkà. Ẹ̀fọ́ tó fọ́ Olúwa. Olúwa tó sì ló ní. Olubode Àwọn Tejo Show. àjẹ́ Covenant Cathedral. Oh, get ready. pẹ̀lú Covenant Cathedral. ìyìn. Tó sì ẹni tí ó ní ọ kò ní kọ̀ọ̀kan. Ẹni tí ó ní ọ kò ní We have kọ̀ọ̀kan. just 2 more sets of people. Ẹni tí ò ní ọ kò ní kankan. We have more Olúwa time tó for sì ló pé. everything. Ẹni tí ò ní ọ kò ní kankan. Mo wá ní fọ́bà lóní dídá ayé. Ìbàrẹ̀ màrè onígbẹ̀ni o. Ìwọ tó ní gbogbo ayé ní ìkáwọ́. Tó ti gbòyè ká tó. Ìbà onímọ̀ tó ga jù. Bàbá ni bàbá ṣe. Ó dá òkú. Ó dá ọ̀sà. Alára tó kò ní ṣe ọ̀ṣọ́. Ìwọ tó mọ bí ẹja gbà dodo. Covenant Cathedral. Májèmú
ọ̀dà ìmọ̀lẹ̀ o. Ojú ọdún wo nílẹ̀ wúwo, ó gbé bí méjèèjì láìrìn àjò. Ó mú ẹ̀dá gbádùn ẹ̀dá wáyé. Ibi ẹ̀mí gbà lọ bá ẹni kò mọ̀ àjùlọ. Ẹni tí ò ní ọ kò ní kan. Tó sì lè sọ bẹ́ẹ̀. Ẹni tí ò ní ọ Bá mi tọ́jú kò ní Rebecca. kan. Bá mi tọ́jú Àbẹ̀ní àti Maria. Ẹni tí ò ní ọ Àwọn tèmi kò mọ̀ ní yẹn kan. fẹ́. Ó ṣe mí dàbí òun. Ó pín mi ní ìpín tí kò jọ tẹnike. Ó sì bí yóò lálẹ́ o. Èmi ni àmì àṣẹ̀dá ńlá tọ̀rọ̀. Àdàgbẹ́ ìní ni ó wá níbi ìjọba ohun gbogbo tó ti kọjá. Ó dàbí yóò sún mi nílé. Èmi ni bẹ́ẹ̀ ni àṣẹ Elédùmarè. Àmì lò èmi là. Àyànmọ́ ògo. Ogún bèbè Ẹ̀dá ẹ̀mí ló fi ṣe ránṣẹ́. Àkọ́rí rọ́bì. ojú ògo ẹni Tó sì mo ní iye yẹn nínú. Ẹni orí mi. Orí kan. All right, please, boy, Ó sì sọ yes. bẹ́ẹ̀. ẹni tí ò rí mi Èèyàn ti ní kò mẹ́yàn ní mẹ́yàn. kan. Èèyàn mẹ́yàn mẹ́yàn. Ẹni tí ò rí mi Ó sì kò ní bá mi tọ́jú kan. Àbẹ̀ní, bá mi tọ́jú Maria. Ẹni tí ò rí mi Bá mi tọ́jú kò ní Rebecca. kan. Àwọn ọmọ mọ́mí, àwọn ọmọ girama. Ẹni tí ò rí mi Bá mi tọ́jú kò ní Ṣeun. kan. Ṣeun. Àbílà wa jẹ́ sí fún wa. Bẹ́ẹ̀ ni ìrẹ́ ló jẹ́ káyé wà o. Ọlọ́run là àbí ló fà mí wá o. Ayé àtọ̀dún là àṣẹ̀dá di àgbẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ló jẹ́ ká máa wà. Ọlọ́run là tó sì rí. Àmì àmì o. Sàn. Àmì àmì o. Hello. All right, thank you very much. Apologies for that breaking transmission. I understand there's a presentation from the Elders Council, a special presentation to the celebrant by the Elders Council. Just like the name sounds, elders, these are group of elderly people that have presentation for mommy today. So please, let's give them that honor to give their presentation. And I understand the matron, the matron will be doing that on behalf of the council. Hallelujah. 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 Ìbàdí sọ̀rọ̀ mi náyọ̀. Mo dúpẹ́. Hallelujah. Hallelujah. Orí tí mo gbé kì í ṣe tèmi o. Mo dúpẹ́. Hallelujah. Thank God for a great day like this. On behalf Elder Council, we are appreciating our sister, our mommy, our auntie that celebrate 8 years. And God has made it possible for her to celebrate. So we are rejoicing with her. And we thank God. Successful mother. Successful mother. There must be good children. We are really, really happy and we are thank you so much. God will give you long life and prosperity. Husband. Àtẹ̀tì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọba ìkú ọba ìsá. Ọba tó lọ́jọ́ gbogbo lọ́gbẹ̀. Adúpẹ́. Ara yẹ o, ẹ̀fọ́ mi tán.
Right, all the friends. All right, Auntie Tosin's friends from everywhere or from all across the world would like to have you on stage with the celebrant. I know these are not Auntie Tosin's friends. Okay, I want Corin Shiri, okay. I want Corin. I bet my Corin for. All right. Thank you very much. Auntie Tosin's friends, please. Okay. Auntie Tosin's friends, all the way from everywhere across the globe, would like to have you on stage very quickly for the pictures because our videos are ready. Immediately after these, the prophets and prophetesses, and after that, we will be having the Agbabiakas. The Agbabiakas are also very, very, very special people to Mama. They are families to Mama as well. They are one big family. So the Agbabiakas will be coming immediately after the prophets and the prophetesses. So next will be the prophets and prophetesses. Oh, yeah, okay, want to picture you, friends of Auntie Tosin from ATL. Me too, I flew in today now. All right, the prophets and prophetesses, Ejo. Do we have them here? Prophets and prophetesses. You were specially recognized to come and take pictures with Mama. After the prophets and prophetesses, we will have the Agbabiakas. Very special family in the heart of the celebrant. Okay, Alatishe Nishoki, we have to do it very quickly. After the Agbabiakas, we will be having the videos. Any group that I've not called, don't worry, we'll still call you immediately after the videos. Because that's the only evidence that we have that we were here. Like I told you earlier, this event is being aired live. It's being live streamed. Other than showing CNN, bye-bye. We all want to feature on the international scene. All right, the Agbabiakas, please. Let's have the Agbabiakas quickly. Then we have the video. The Agbabiakas. Mommy, I want Agbabiakada. Lameda. Alaja is calling you. She wants you to come and take pictures as well. Mr. Ahmed Agbabiaka, a.k.a. Mr. Kaka, a.k.a. World Best. Are you here? All right. Auntie Tosi, you have to be with the Agbabiaka now. Bros Girls, we like to see you here. Oh. All right, these are the Agbabiakas. Ma, Ahmed, Agbabiaka. Momsi, they call you for here now. World Best. You just go here, they carry phone for here. Who they phone for? Okay, fall in. Ahmed, Intiju. Emma, worry, I'm a lawyer photo test special. Go to jail, go to Shinsheni. All right, please join them. I wanted to join the Agbabiakas though. Yeah. All right. Immediately after the Agbabiakas, we will be having the videos. It's something really special that I would like everyone to view. I always particularly like storytelling, especially when it's about someone's life and their accomplishments. I always like to watch that. Wow, I'm having so much fun here. Like I said earlier, we're going to have a full house. Kilo Chelebai. Ejo, Patricia Shebereniu. All right.
So ẹjọ́ ẹ̀yin tẹ́ gbé bullion van wá ẹjọ́ ẹ park ẹ̀ súnmọ́ bíbá ẹ̀ dáadáa because immediately after the video ijó bẹ̀rẹ̀ ijó máa bẹ̀rẹ̀ yes. The pictures are done for now. If at all we're having pictures, that will be after, towards the end. Okay, special request from Mama. Tata Ferua family, special request from Mama. Tada Ferua, apologies if I don't pronounce that very well. Please, Mama would like to have you on stage with her, as well as the Adekoya family. Tada Ferua family and the Adekoya family. Mama, join on the stage by. It's a special request from her. Ejo, let's oblige her and join her on stage. Emma Dama Maduro, okay. Whilst that is ongoing, I want to share all around though. No, fẹ́ gbọ́n pé ní cash lẹ̀ ṣe normal máa lówó tó bá ti ń jó. Àbí lẹ̀ fi ná band, or lẹ̀ fi ná MC tèmi máa ń gbawó. Don't forget to spray me. I can share my account number as well. Cashless la one thing. You can wire it in. Eko kwe me. I'll give you my account number. Yes, ma'am. All right, dial. Okay. Ẹ̀yin gangan ní ti Taraferua. Oni te ba simbi. The party can go on. Tale tu fe mommy. Shake it. Anybody pay by. All right, paparazzi, do your thing. Your photographer, mo pe ko kon se pe flash iná látàárọ̀ o. Kò ní funny. Okay. Awesome. Thank you so much. Ẹ ṣé gan mommy. Ẹ lè jókòó báyìí. I fẹ́ play film fún yín báyìí sìn. But can she see the screen from here? Oh, Adekoya families. Are these the Adekoya family? Oh, awesome. Thank you. I thought you had come on earlier. Please, let's not start the video yet. And Reverend Cannon, please. Adekoya families and Reverend Cannon, please, let's just oblige Mama. She has specially called you out to please come and join her on stage to take pictures with her and a beautiful cake. Reverend Cannon, please. Okay, sir. The way he said I'm here like, okay, what's your problem? All right. Awesome. I know Mama can't wait for these pictures to come out. Coffee si gbogbo nule. Videographer, Rora, am I sure? Don't let the cat out of the bag yet. Sorry, can we pause that and start from the beginning? I'm trying to get Mama to a very comfortable place that she can see the screen. Aráyé o, ẹ bá mi jó. Aráyé o, ẹ bá mi yọ̀. Aráyé o, ẹ bá mi jó. Aráyé o, ẹ bá mi yọ̀. Ọgọ́rin ọdún tí mo ti bá bọ̀. Mo dúpẹ́ o, Olúwa o. Owó mama náà, Olúṣeun. Owó mama Bùsọ́lá mi Ọládélé. Yes,
So please, let's all sit back, relax, and be as quiet as possible so that Mama can listen to every bit of the video. Please, let the movement reduce a bit, at least for the beat of this video. Then we can resume with every other thing we are doing. All right. So at this time, I'd like to present to you the journey so far that talks about, the video that talks about Mama's journey all through the 80 years she's been on this planet Earth. So please, let's all sit back, relax, and have a good time. Thank you very much. Celebrating a milestone in one's life is always a thing of joy and thanksgiving. As Mother Intellectual Racheal Odumosu JP joined the Oxygen Events Club. Being blessed at the tender age of 10 years with the rare gift of extremely brilliant, without a taste of formal education, made her distant to others. Although arising from humble beginning, vocation, our overwhelming spirit to ensure both male and female children benefit from formal education. People, sit back to work, sitting behind Madam Racheal Odumosu's JP. Such story, a great Nigerian woman who has distinguished herself and a professionally competent sing and dancer as she gives a speech in a never before seen exposure into our simple native style. Top goes the saying, we today celebrate our loving grandmother, mother, wife, and 8 data analyst, extraordinary, who has excelled in her area of special. Little grandmother Oladipo, now Madam Racheal Odumosu's baby, who recently clocked 80 years old, was born to the family of late Kasim Oladipo, alias Alagede Akoko, the fourth blacksmith in Korobutan of the Naija compound, and Madam Abigail Toroba Oladipo, the native of Labuga compound in Ikorodu, here in Lagos on the 4th of April 1942. With great influence beginning. Bàbá tó bí mi is Pásítọ̀ Ọ̀kẹ́ Ọláìdé alágbèdè àkọ́kọ́ ó ní blacksmith náà àwọn ẹ̀dẹ̀ ní first blacksmith ní ìdúró rẹ̀. So you're not seeing me on my language. Mama ni Abigail to Robola or like Tatakara and Mama. If you could do that, see a good on a review everything at compound. Could not hear me, but you can tell me. To the Baba, you think you don't see. I think there was one step on our. Àgbàgbà tí wọn nígbàgbọ́ ló pé ó bèrè kàgbà tó àwọn akájọ obìnrin wọn bàbá mi ṣàbí àwọn gan torí ìyàwó mẹ́fà ni wọ́n ní tó ìdíbi mẹ́fà ni wọ́n tó èmi ni mo lè kéré jù èmi ni last born tó gbogbo àwọn ẹ̀gbọ́n mi lóbìnrin kò sí ìgbésọ sílẹ̀ lèmi tó wọ́n gbà pé ìdí àwẹ̀ ni wọ́n máa parí ìwé tó àwọn ọkùnrin ni wọ́n kàgbà. So, mo wá wà ní ọmọ ọdún mẹ́wàá àti bí oṣù mẹ́fà nígbà tí bàbá mi ọkùnrin ṣe tọ́jú November 1952. Ṣùgbọ́n àtọ́jú gbogbo ìgbà tó wà láyé tó lé kéwì ìmọ̀ lọ. After that day, tension ran for her, following the death of the nine of Delta education, English Madam Odumosu was a victim. Young Oladipo Odumosu had a second school education at the United Arts Institute between 1959 to 1961, Mother School. Then she came out in flying colors.
mo pàdé mi kókó lọ lé tó àárọ̀ lè máa lò tó kó mo mọ̀ mí. Bàtà máa ń ṣe first session tó máa ń ṣe nínú àná sílé kéwì káfẹ́ ṣe fi òní tó máa ń ṣe tó ó láti wà bẹ́ẹ̀. Tó ló máa ń rí ilé bẹ́ẹ̀ ní performance. Ó wà wò pé oríṣiríṣi àwọn ọmọ tó ń lọ sílé kéwì yẹn tó ṣe sùkúù yẹn ni wọ́n lò. Tó wá ní pé òun ò ní mi ní sùkúù rí. Tó bí ìbàdàn ti wá sílé kéwì ní ilé perform báyìí. Tó bàtà wá ṣe sọ́ọ́ bá kéwì. Ó ní a ṣe ní ìdí lọ sí sùkúù ní ìdí lọ sí sùkúù. Ẹni kí ló ń jẹ́ ní bàbá mi ò ní jẹ́ kí lọ sí sùkúù àbí lọ sí sùkúù lọ́sọ̀ tó wù mí ní òmìnira. Olúwa wá ní wọn gbà wọ́n ní wọ́n ti kú wọ́n ní wọ́n ti kú tẹ̀. Oní kí ló dé ní ìyá wa gbà yẹn wọ́n lè gbé ní ọ̀dọ̀ màmá mi mọ̀ olùdó wa wá ní màmá. Sọ ilé yìí kù kù máa sọ ní wa tó ń bá wa. Wọ́n lè ṣe abára mọ́ mi. Ṣé bàbá ọkùnrin sísọ bẹ́ẹ̀ ní ìjọba sílé yìí ó bá wọn ẹgbẹ́ òní ní ọkọ̀ sí ló lọ sílé yìí ní ọkọ̀. Wọ́n tẹ bàbá wọn ní sísú náà wà á jọ. Ìgbà ní kò kí wọ́n má wọ̀ ọ́. Sátọ̀dé ni wọ́n ṣe program yìí. Tí wọ́n ní wọ́n bá dé sí wọ́n bá sọ fún headmaster school ìyá àwọn náà kọ́ fún bẹ́ẹ̀ dáadáa. Ó lọ sílé ìlú ṣùgbọ́n kò lọ sí school. Àwọn yóò fi kọ́ wọ́n bá ní kọ́ fún ìjọba yóò fi jù wọn lọ. Bàtí lébè yẹn láti sọ èyí gbogbo èyí ní ọ̀dọ́ sílẹ̀ ní kó lè bẹ́ẹ̀ láti bí èmi ní kíkà gbọ́dọ̀ sílẹ̀ ní káàdì láti táwọn lè máa ń jẹ́ ní standard one wọ́n ní gas one gas two by ẹ̀túnṣe ẹ̀rọ sí standard one àwọn àkàdé standard five ó lè fi ẹ̀ máa wọ̀ sí twenty six. Kílẹ̀ lè jẹ́ wáyé kílẹ̀ lè ṣe ìsàkílẹ̀ tó máa ń ẹ̀kọ́ mo fẹ́ kọ́kọ́ ní káàdì ó dúró lóhùn lè kọ́ ọmọ tó rẹ́ẹ̀tì tó bá lè lọ opportunity tó máa ṣe ìṣàlẹ̀. Wọ́n ti ṣe wọ́n bá wọ́n ṣe òun ní lẹ́kṣọ̀ wọ́n bá lè yẹ lọ́wọ́ kan ti dáná wọ́n padà lọ sọ fún àmà àyè lẹ́yìn ilé wa lẹ́sẹ̀ tó wà ní o ti yẹ ká lọ pé gáàsì tíjà yẹn náà mo bá ti dé láti skul báyìí lẹ́sìn tẹ̀ ẹ̀kọ́ lọ wọ́n dẹ̀ ní gáàsì báyìí gáàsì lójú màmá mi lọ́ba wọ́n á ṣàlàyé ẹ̀yìn ní kò sí fọ́dọ̀ pé ti bá ti rẹ́jì ní àwọn ti rẹ́jì láti rẹ́jì tó wọ́n bá ti lé sí àdìsọ̀ ti January tó nígbà yẹn January to December ní skul ló lọ pé ní September to July tó wọ́n bá ní ti bẹ̀rẹ̀ first time second time and third time mẹ́ta náà ni wọ́n rán bẹ́ẹ̀ ṣe rán lọ sí wọ́n bá ti lé sí lẹ́sìn tó wọ́n fi lé sí class one yàtọ̀ máa gba ọdún ìlú ẹjọ́ lábẹ́ wọ́n gbọ́dọ̀ fi class two tó gbàtọ́ máa di ilé kọ́kọ́ sí third time èyí kọ́ ìgbà ìfún standard one wọ́n ṣe màmá nìyẹn tó pọ̀ yẹn lọ ní ewúrẹ́ náà ó lè mọ́nítọ̀ mi tó gbàtọ́ ti rí pé mo ti fẹ́ kọ́ sí standard one yẹn ló máa ní ìwọ̀n ayọ̀dẹ̀ sí ẹ̀ka ọ̀pá rẹ̀ wọ́n máa ní kọ́ ṣẹ̀ṣẹ̀ dáhùn standard one wọ́n lè kọ́ àti ní ìdájọ́ ìdí wọ́n ní kí bẹ̀rẹ̀ sí ìjọ kejì ló ṣe ra yúnífọ̀mù tí wọ́n fi wọlé tó àwọn àmà pàtó wọn máa di end of the year ní December wọ́n máa ní wọ́n á ti di ìjọ kọ̀ lágbàbá máa close a máa ń ṣe drama entertainment akọrin ní nàìjíríà wọ́n lè máa ń gbé gbogbo ìwọ́ ṣùgbọ́n bá ti ṣe ẹjọ́ àwọn máa ka resort tó wọ́n lè máa fún àwọn first second third wọ́n máa fún wọn ní certificate àìpẹ́sẹ̀ àwọn pẹ́sẹ̀ tó gbé ìdílé yìí ó lè jẹ́ ní nẹ́sà tó bá máa lọ wọ́n máa fún wọn ní àwọn ìdílé òṣìṣẹ́ adéyíyí àbí ọ̀rọ̀ bàtà wá ṣe drama ìpínlẹ̀ náà àti gbogbo ọkọ̀ ọ̀hún àgbàdà sí àtúntò máa pe àwọn fáńtà class tó bá tó máa ń tẹ̀sí wọ́n pe class one wọ́n pe class two tó bá tẹ̀lé class standard one wọ́n pe first bàbá máa pe second ní ẹgbẹ́ àtàyẹ̀bá pọ̀ ó lè ní òun fẹ́ pé second ó lè lè dìbí ó lè wà ní standard one ó lè lè dìbí pé òun ẹgbẹ́ ọmọ ọdún èlé kọjá títí ó fi dé standard one àwọn èèyàn kọ́ máa wò pé
gbogbo ẹ̀dá lè kọjá ó lè wọlé ìgbàdáwọ́ ó ní ìdí ẹni pé gbàtí wọ́n mọ wá nílé rẹ̀ òwe kò lọ sí sùkúl lè gé wúlò lọ wọ́n á sọ fún òun á sọ fún ọ̀gá ó lè ní ó ti dàgbà ju transform lọ tẹ bá lè rí ọgbọ́n tẹ máa dákun tó máa lè fi fídíò fún standard board àwọn tẹ lè manage ẹ̀ pẹ̀lú èjì ṣùgbọ́n standard board méjì òyìnbó àìtransform òyìnbó ti ó ní wọn á lọ sí ẹ̀sìn ó ní lẹ́sìn ní first time and second time ó clear transform and transform pé ìgbà tó wá yẹ kókó sí standard board ní lẹ́sìn ló wá wá pé kí wọ́n ṣe ìdáhùn pé kó lè ta sí báwọn ṣe pé so fún oṣù mẹ́ta tó fi bá àwọn wà ló fi mú second position ó ń ṣe ẹrù pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá kó tó bá wọn bẹ̀rẹ̀ ṣé kò ní tí ìgbà tó bá di fọ́ọ̀sì wà bá wa ṣé kò ní mú wọn níbẹ̀ ni onítorí ẹ̀ mo pe kámọ́tà ọ̀la yìí gbé fún second position fún ẹ̀rù fọ́ọ̀sì làwọn máa fún wọ́n ṣe pè mí nìkan màá mi inú màmá mi ní owó tó fún màá nílẹ̀ gan ilé ẹ̀ dùn lórí òwe ló ṣe kò fà yín níbi tí mo fi máa rí kúrò ní ìlú òdu màmá yẹn màá lè mi yẹn àti màmá mi kò ṣe fún mi èmi náà gbọ́ mi ò lọ sílẹ̀ dájúdájú dájúdájú láti má ṣe yẹn tán mo wá lọ sí sẹ́kọ̀ndì òkú ló di pé alẹ́ mi lọ àti àmà ṣe fáná ìyá yẹn ní ìfẹ́mà náà àwọn ọlọ́pàá wá fún ìgbẹ́ni èmi ní ìmàkàlù àwọn ní ọ̀t wọn gbà After graduating from that, she proceeded to learn typing and shopping. Madam Racheal Odumosu JP is actively married and blessed with both male and female children. She worked at various established firms which include Kingsway and Wall Street Lagos Island. As a first lady, Sally Anderson, Central Bank of Nigeria, Lagos, Nigerian Airways Data Processing Center, where she worked for 18 years before she voluntarily retired, but not tired, on 31st of January 1982. The joy of his loved Madam Racheal Odumosu JP knows no time, and children could not hide their feelings as they share the thoughts about their beloved mother. Watch us fly back to the most memorable moments with their mother. Most people today who see success as something that achieved, they always tell me their parents were success. She wasn't. She was very good, very disciplined. She's pretty low for pride to that. Somebody like me feel every child is growing up, especially those who look back in their lives and tell themselves that they are successful, they won't be able to help. If you ask them the question about who are their parents, they will always tell them their parents were successful. This is literally she should be loved. Some of us are able to do that. Although that's really competition. But wasn't competition really about success? It was more like, I don't want you to make negative news to someone like that. Because so the passion was more. If you had to do everything, it was more. She didn't just see it like you're doing something. She saw it like you're bringing this thing to a side of the family. And when she comes out of that punishment, I recall a particular incident when this pastor, she just said that she
Okay, sir. Ó ní ká máa fowó sí wọn lójú ẹjọ́. Tẹ́ bá fẹ́ náwó ẹ kò lè máa náwó yẹn sí wọn lára. Thank you very much, sir. Maybe at this point, let's just round up. Let's have perhaps should I say the closing prayer? So that we'll know that the next thing we're doing is for Mama to dance and all of that. But before the closing prayer, we'd like to have the vote of thanks. And to give us the vote of thanks will be none other than Reverend Oladele Odumosu. Rev, please, if you're not too busy, please come and help us with the vote of thanks. Immediately after the vote of thanks, I think we'll have the closing prayer. Then we can dance. All right, Reverend, over to you, sir. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Let me start by the Almighty God who has graciously made it possible for every one of us today. Be all the glory for making today happen. Thanks to him in particular for the way that he has preserved their mother for these 80 years. Such that even at 80, he's still very, very active, still very, very vibrant, and we could see God's glory around her. May God's name be praised forever in Jesus' name. I also haven't said that on behalf of my other my brothers and sisters, our families. I'd like to appreciate every one of us who have left our very, very important schedule to come here today to celebrate Mommy. Today has been a reunion of some sort for all of us, because there are people that I've not seen here for years, that I saw today that I've not seen for years, and I saw them today. I thank God that the Lord has kept every one of us where we are. And seeing us today, I see the glory and the radiance of God upon us. I pray that God will continue to keep us all in Jesus' name. Mo gbàdúrà pé bí a ṣe wá ṣe àjọyọ̀ màmá tó ṣe 80, àwa náà lórúkọ Jésù ànígbọ́jọ́ lọ́jọ́ lọ o. Orí ọ̀fẹ́ láti ṣe 80 láti ṣe jù bẹ́ẹ̀ lọ, Ọlọ́run yóò fi fún wa o. We pray that the grace of longevity of years, God will grant to every one of us in the mighty name of Jesus. Bí a ṣe fi ọ ní àtúnná wa sí láti wá bí ẹ bá aláyọ̀yọ̀ lónìí, kọ́dún yìí tó parí àwọn èèyàn bá wa yọ̀ lórúkọ Jésù o. Nípa ìwé jìnnà sáwa náà, ẹ ṣé gan o, Adélébárí Àrìnàkórè, ẹ ṣé gan o, God bless you. Okay, can we please rise as we pray? Ẹ ká ìdè dúró. I want to carry out my pastoral duty. So when I finish, you will send the envelope to me, Honorarium. Amen.
So at the gate, there will be somebody at the gate to collect the envelopes as we are going out. Amen. God bless you. Can we close our eyes and give God praise? Heavenly Father, we thank you. Ayin logo agbe yin ga. Torí pé ẹ ṣeun. Àní do láíláí. A dúpẹ́ fún màmá wa. Màmá Racheal Odumosu ní Ọláríbigbé. A dúpẹ́ torí pé nípa orí ọ̀fẹ́ yẹn mú wa wá sínú ayé yìí. A dúpẹ́ torí pé ẹ pa wọ́n mọ́. A dúpẹ́ fún ìrìn àjò 100 ọdún. Síbẹ̀ a rí ọwọ́ yín lára wọn. Wọ́n ń ṣe àjọ̀dún 100 ọdún, wọ́n ń ṣe nínú àlàáfíà. Wọ́n ń ṣe nínú ọ̀pọ̀lọpọ̀ okun. Wọ́n ń ṣe nínú ayọ̀. Wọ́n ń ṣe pẹ̀lú àwọn ọmọ wọn tó yí wọn ká. Ọmọ náà pẹ̀lú. Bàbá gbé yín ga yìnyín lógo ẹgbà ọpẹ́ wa. A dúpẹ́ fún ẹbí, ará àti ọ̀rẹ́. Àwọn tó ṣì wà níbí, àwọn tó wá tí wọ́n ti lọ. A dúpẹ́ torí pé ẹ fún wa lórí ọ̀fẹ́ láti péjọ láti ṣe àjọyọ̀ wọn lónìí. We thank you because of the grace to celebrate her today. Father, accept our thanks in Jesus' name. A dúpẹ́ fún ojú ọjọ́ rere tẹ́ ẹ fún wa. A dúpẹ́ fún orí ọ̀fẹ́ láti rìnrìn àjò ìdíbílẹ̀ àti àlàáfíà. A dẹ̀ gbàgbọ́ wípé bí a ṣe ń padà yóò wà pẹ̀lú bí a ṣe ń lọ. Bàbá gba ọpẹ́ wa. A dúpẹ́ fún àwọn onílù. A dúpẹ́ fún MC. A dúpẹ́ fún àwọn tí ó sóúnjẹ tí a jẹ. A dúpẹ́ fún àwọn tí ó ṣe ètò ibí yìí tó ṣe é ṣe fún wa láti jókòó sínú ẹ̀. Bàbá gba ọpẹ́ wa. Heavenly Father, we have done all things. And we thank you because all things have gone well. We return all glory to you because we know that if not for you, all this could not have been achieved. Tí Ọlọ́run kò bá kọ́ ilé náà, àwọn tó kàn ń ṣe lásán. Tọ́lọ́run bá parí náà mọ olùṣọ́jí lásán. Wọ́n ní pẹ́ torí pé ẹ ṣọ́ wa, ẹ pa wá mọ́, ẹ jẹ́ kó lè ṣe é ṣe fún wa, Olúwa gba ọpẹ́ wa. Father, as we dismiss, we pray that we will not dismiss from your presence. We pray that your eyes will continue to watch over us. We pray for your daughter that we have come to celebrate today. Lord, we pray that as she increase in years, may her strength increase. May her health get better and better. In the mighty name of Jesus Christ. Heavenly Lord, every one of us here, I pray that nobody will die prematurely in Jesus' name. Orí ọ̀fẹ́ láti gbé ìgbé ayé tó dùn, ìgbé ayé tó pẹ́, tó pọ̀, tó dẹ̀ dùn. Olúwa fi fún wa lórúkọ Jésù. May God grant to you in the mighty name of Jesus. Heavenly Father, I pray that today is an occasion of joy. For every one of us here, those who are here, those who have left, things of joy will not be far from us in Jesus' name. Ayọ̀ Ọlọ́run a máa gbénu ayé wa. Lórúkọ Jésù yóò dára fún wa. A dúpẹ́ tó pé ẹ ti gbọ́ wa. Jésù ipa wa. Àmín, àmín lórúkọ Jésù. Ẹ ké hallelujah o. Ẹ ké hallelujah o. Ẹ ké hallelujah. Ẹ yìn Olúwa lógo. Amen and amen. Thank you so much. Yes, that is the closing prayer, and that means that the party is about to start. All right, thank you so much. Notice pé àwọn àdúrà kan, just like my mom, when you tell her, Mommy, ẹ máa pẹ́ fún wa, she say amen. Tell her, ẹ máa ṣe 80. Say amen, but amen yẹn máa kò ní loud mọ́. If you tell her, ẹ máa ṣe 90, she will not answer. Ẹ máa ṣe 100, she will just be looking at you. Ẹ máa ṣe 120, wọ́n ní down mọ́. But mo ní pé màmá up and down lọ ni ẹ máa ṣe 120, amen. Ẹ máa ṣe 150, amen. You know, but let's thank God for our life. It means that Mama likes life, still wants to live very, very old. I'm going to tell my mom too. Pé èèyàn tó ṣe 80 lénìí, inú ẹ̀ ń dùn gan, and she wants to do more life. She wants to live up to 100 and more. So, mommy, ẹ̀yin náà máa pẹ́ fún wa. You must do 120. I hope she'll tell me amen. So, all of us here, do you want to live up to 120? Mommy, they might like to do 120. Torí ọ̀fẹ́ wà. I like my Yoruba women. Torí ọ̀fẹ́ bá wà. Mo like condition ẹ̀. Torí ọ̀fẹ́ bá wà àbí. Orí ọ̀fẹ́ máa gbọ́dọ̀ wà náà ní lágbára Ọlọ́run. Thank you so much. I remain your one and only MC Kunle Kesh. I will be handing over to the band very soon. In case some of us leave before the after party because DJ won Leo. And our after party for our millennials ni. Tiboye best but perform to.
ẹjọ ẹ̀yin mọ́mí àti dádì ẹ ṣe gan ẹ lè wá máa ṣó ti yín bẹ̀rẹ̀ tẹ bá ti ná màmá lówó tán. So please, Mama will be coming on stage to dance here to Boye Best. So please, if you are here, to celebrate with her, please feel free to join her on stage. I believe the children will start first. The children should gather around her. Let's have fun together with Mama. Then all the guests should please join them and celebrate with them, spray that money, and have a good time. Thank you very much. Good time.